àsìkò yìí ìròyìn àgbáyé la mú àṣẹ tí ìgbọ̀nyín láti lè ṣe BGI TV kí n tó máa ka ìròyìn àgbáyé náà sí ní sílẹ̀kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Gómìnà tẹ́lẹ̀ nípìnlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ti sọ ìdí tí òun ṣe kọ̀ láti gba ìpè ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Alága ilé ìgbìmọ̀ àpapọ̀ nípìnlẹ̀ Bayelsa ti sọ pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ tẹ́lẹ̀ Goodluck Jonathan fún yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo. Ọ̀jọ̀gbọ́n kan nílẹ̀ Yorùbá ti rọ àwọn àgbà ilẹ̀ Yorùbá láti gbé ìgbésẹ̀ fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Àwọn ọ̀jọ̀gbọ́n kan nígun àríwá ti ké gbàjarè síta lórí ètò ààbò eléyìí tó mẹ́hẹ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Arákùnrin kan ti pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tí ó ń so okùn iná mọ̀nàmọ́ná papọ̀ nípínlẹ̀ Ògùn. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójúpọ̀ ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgédémọ̀ Ìtàlábíyé Adébáyọ̀, Instagram Gbàgédémọ̀_22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà tẹ́lẹ̀ nípìnlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe náà ni ó ti sọ di mímọ̀ wípé òun kọ̀ láti gba ìpè ìpàdé láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní kàkà bẹ́ẹ̀ òun yàn láti gbájúmọ́ ìgbé ayé òun lẹ́yìn ọ̀pọ̀ ọdún nínú iṣẹ́ ìjọba. Fáyọ̀ṣe sọ eléyìí di mímọ̀ lánàá òde yìí lásìkò tó ń sọ̀rọ̀ lórí ìkànnì amóhùnmáwòrán kan wípé bó tilẹ̀ jẹ́ wípé òun ṣì wà ní ipò ọ̀rẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ní ìbáṣepọ̀ àwọn kò papọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú. Fáyọ̀ṣe tẹ̀síwájú, ó ní ǹjẹ́ ẹ ti gbọ́ kí wọ́n pè mí rí kí wọ́n pé kí wọ́n sọ wípé bóyá mo lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ó ní ṣáájú ni aṣíwájú ti bí òun lérè wípé kí ni òun fẹ́, ó ní òun sì dáhùn wípé òun kò fẹ́ nǹkan kan. Fáyọ̀ṣe tẹ̀síwájú, ó ní láago mélòó, ó ní ẹni ọdún márùndínláàádọ́rin 65 years, ó ní ó sàn kí òun dúró sílé láti máa ṣe àwọn ojúṣe òun. Lákòótán, ó ní òun ti ṣiṣẹ́ takuntakun sẹ́yìn gẹ́gẹ́ bí gómìnà fún sáà méjì tí òun sì ṣe dáadáa. Ó ní fún ìdí èyí, ó ní ọ̀la náà ni yóò ṣe àníyàn ara rẹ̀. Alága ilé ìgbìmọ̀ àpapọ̀ nípìnlẹ̀ Bayelsa Ted Elemeforo náà ni ó ti sọ di mímọ̀ wípé òun kò ní ìgboyà kankan nínú ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà ó sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC náà ni ó ti kùnà láti wá àwọn ojútùú sí àwọn ìṣòro orílẹ̀-èdè wa Nàìjíríà. Alága tẹ̀ sọ eléyìí di mímọ̀ lánàá òde yìí lórí ìkànnì móhùnmáwòrán kan wípé ìpinnu tóun ṣe láti dúró sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP náà ni wípé ẹgbẹ́ náà sì jẹ́ ẹgbẹ́ tó dára jù lórílẹ̀-èdè wa Nàìjíríà. Alága tẹ̀síwájú, ó ní pẹ̀lú àwọn ìdojúkọ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà òun sì ní ìgbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti tún orílẹ̀-èdè Nàìjíríà tò ju ẹgbẹ́ òṣèlú APC lọ. Lákòótán, alága ilé ìgbìmọ̀ àpapọ̀ nípìnlẹ̀ Bayelsa Ted ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà Goodluck Jonathan fún fífààyè gba ohun tí wọ́n ti takò tẹ́lẹ̀ nípa yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo. Ọ̀jọ̀gbọ́n Olútáyọ̀ Adéṣínà eléyìí tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìtàn ní ilé ẹ̀kọ́ gíga tìlú Ìbàdàn náà ni ó ti rọ àwọn àgbà ilẹ̀ Yorùbá láti gbé ìgbésẹ̀ eléyìí tó gúnrégé láti yanjú àwọn ìpèníjà ètò ọrọ̀ ajé eléyìí tó ń dojúkọ ẹkùn náà. Bákan náà ó ṣe ìkìlọ̀ wípé tí ìwà àìbìkítà bá ń tẹ̀síwájú ó lè kó ewu bá ìdúróṣinṣin àti ìdàgbàsókè ọjọ́ iwájú. Bákan náà ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tí wọ́n pe àkòrí rẹ̀ ní Contemporary Yorùbá Elite and the Bystander Effect níbi ayẹyẹ ìta gbangba eléyìí tí àjọ ìdàgbàsókè igun ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà gbé kalẹ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ilẹ̀ adúláwọ̀ ilé ẹ̀kọ́ gíga tìlú Ìbàdàn. Bákan náà Adéṣínà pè fún ọ̀nà àbáyọ láti ṣàwárí ọjọ́ iwájú rere fún àwọn Yorùbá. Ètò náà wáyé ní iléeṣẹ́ ìtàgé Wọlé Ṣóyínká eléyìí tí ó kó àwọn ọ̀mọ̀wé, àwọn onímọ̀, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn alẹ́nulọ́rọ̀ àṣà papọ̀ láti ṣàfihàn lórí ohun ìní ilẹ̀ Yorùbá àti ipa tí wọ́n kó nínú ìdàgbàsókè agbègbè.
Lákòótán, Adésínà kẹ́dùn lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó mẹ́hẹ àti àìní ìgbàgbọ́ àwọn ènìyàn nínú ìdarí. Ó sọ di mímọ̀ wípé kíkùnà láti gbé ìgbésẹ̀ nípasẹ̀ àwọn ọmọ Yorùbá náà ni ó lè ṣokùnfà àìdúróṣinṣin àti àìsí ìdàgbàsókè nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn Mùsùlùmí àti àwọn olùdarí olóṣèlú nígun àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti ké gbàjarè síta lórí ètò ààbò eléyìí tó mẹ́hẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ó ṣe ìkìlọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ń fi ewu ṣeré àyàfi tí wọ́n bá gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ. Sultan tìlú Sokoto Muhammad Abubakar náà ló sọ eléyìí di mímọ̀ látẹnu Emir tìlú Zazzau Ahmad Bamali níbi ìpàdé kan nígun àríwá nípínlẹ̀ Kaduna. Ó sọ wípé ó ti tó àkókò fún àwọn adarí mùsùlùmí láti fọwọ́sowọ́pọ̀ láti tako lílo ẹ̀rọ ayélujára lọ́nà àìtọ́ àti láti kojú àìsí ètò ààbò eléyìí tó ń dúnkòokò mọ́ àlàáfíà orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà adarí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin náà ni Hasan Danguwa náà ni ó tẹnumọ́ ìdí tí ìbáṣepọ̀ gbọdọ̀ wà láàrin àwọn adarí àwọn mùsùlùmí àti àwọn aṣòfin láti mú kí àlàáfíà àti ìṣèjọba gidi kó gbòòrò. Bákan náà aṣòfin Abdulaziz Yari náà ni ó ti takò dídá ìjọba lẹ́bi lórí àìsí ètò ààbò tí ó sì sọ wípé agbègbè mùsùlùmí náà ni àìsí ètò ààbò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di wípé ó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní fún ìdí èyí a kò lè dá ìjọba lẹ́bi lórí ètò ààbò eléyìí tó mẹ́hẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Arákùnrin kan eléyìí tí orúkọ rẹ̀ jẹ́ Edward náà ni ó ti pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tó ń gbìyànjú láti so okùn iná ìjọba àpapọ̀ ní agbègbè Kájọlà ní ìjọba ìbílẹ̀ Ifọ̀n nípínlẹ̀ Ògùn. A gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní déédéé aago 1 ọ̀sán ní ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé arákùnrin Edward náà ni kò kí ń ṣe òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná kankan, ṣùgbọ́n ó máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti ṣiṣẹ́ iná pẹ́pẹ̀pẹ́ ní agbègbè náà. Olùgbé kan ní agbègbè náà sọ di mímọ̀ wípé lánàá òde yìí ẹnìkan pé náà ló yóò pe arákùnrin náà láti wá bá òun so iná mọ̀nàmọ́ná papọ̀. Wọ́n ní níbi tí ó ti so lọ́wọ́ náà ni iná mọ̀nàmọ́ná ti dé lójijì tí arákùnrin náà tó sì ṣubú lulẹ̀ ní òwúrọ̀ ọjọ́ náà. Bákan náà ó ní nígbà tí ó di àṣálẹ́ ọjọ́ náà ni àwọn ènìyàn ṣàkíyèsí wípé àwọn kò rí arákùnrin náà. Ó ní nígbà tí wọ́n dé ibi tí ó ti ń ṣiṣẹ́ wọ́n ti bá ara rẹ̀ nílẹ̀ rọ̀gbọ̀dọ̀ tí àwọn ènìyàn sì sọ pé iná náà ló gbé arákùnrin náà nígbà tí wọ́n mú iná dé ní déédéé aago 1 ọ̀sán ọjọ́ náà. Lákòótán ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fọwọ́ òfin gbé gbogbo àwọn ayálégbé eléyìí tó lọ́wọ́ níbi ìṣẹ̀lẹ̀ náà tí wọn yóò sì san owó tó tó owó kí wọ́n tó lè gba ìtúsílẹ̀ wọn. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Gómìnà tẹ́lẹ̀ nípìnlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ti sọ ìdí tí òun ṣe kọ̀ láti gba ìpè ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Alága ilé ìgbìmọ̀ àpapọ̀ nípínlẹ̀ Bayelsa ti sọ pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ tẹ́lẹ̀ Goodluck Jonathan fún yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo. Ọ̀jọ̀gbọ́n kan nílẹ̀ Yorùbá ti rọ àwọn àgbà ilẹ̀ Yorùbá láti gbé ìgbésẹ̀ fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Àwọn ọ̀jọ̀gbọ́n kan nígun àríwá ti ké gbàjarè síta lórí ètò ààbò eléyìí tó mẹ́hẹ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Arákùnrin kan ti pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tí ó ń so okùn iná mọ̀nàmọ́ná papọ̀ nípínlẹ̀ Ògùn. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójúpò ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Ọlábíyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀_22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.